tó lónìí a tún kí yín káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní níbi tí a ti máa sọ̀rọ̀ nípa ìsọ̀rí ọ̀rọ̀ nínú gbólóhùn èdè Yorùbá. Ìsọ̀rí ọ̀rọ̀ wo ni a máa yẹ̀wò lónìí? A máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orúkọ nínú gbólóhùn èdè Yorùbá. Kí ni à ń pè ní ọ̀rọ̀ orúkọ? Kí ni ọ̀rọ̀ orúkọ? Kí ni iṣẹ́ ọ̀rọ̀ orúkọ nínú gbólóhùn? Ọ̀rọ̀kọ̀rọ̀ tí ó ṣiṣẹ́ olùṣe ọ̀rọ̀ ìṣe, ààbọ̀ ọ̀rọ̀ ìṣe tàbí ààbọ̀ ọ̀rọ̀ atọ́kùn nínú gbólóhùn èdè Yorùbá ni à ń pè ní ọ̀rọ̀ orúkọ. Oríṣiríṣi ni ọ̀rọ̀ orúkọ tí ó wà ní àwùjọ àwa Yorùbá. Oríṣiríṣi ìsọ̀rí ni a pín ọ̀rọ̀ orúkọ sí nínú èdè Yorùbá. Ọ̀rọ̀ orúkọ ènìyàn, ọ̀rọ̀ orúkọ ẹranko, ọ̀rọ̀ orúkọ àrídìmú, ọ̀rọ̀ orúkọ àìrídìmú, ọ̀rọ̀ orúkọ ẹlẹ́mìí, ọ̀rọ̀ orúkọ aláìlẹ́mìí, ọ̀rọ̀ orúkọ àṣeékà, ọ̀rọ̀ orúkọ aláìṣeékà, ọ̀rọ̀ orúkọ iye owó, ọ̀rọ̀ orúkọ tí a fi ń ṣe ìbéèrè àti àwọn onírúurú ọ̀rọ̀ orúkọ mìíràn ni ó wà nínú ìsọ̀rí tí a pín ọ̀rọ̀ orúkọ sí ní ilẹ̀ Yorùbá. Kí là ń sọ? A wípé ọ̀rọ̀ orúkọ ni ọ̀rọ̀kọ̀rọ̀ tó ń ṣe olùṣe ọ̀rọ̀ ìṣe, ààbọ̀ ọ̀rọ̀ ìṣe tàbí ààbọ̀ ọ̀rọ̀ atọ́kùn nínú gbólóhùn èdè Yorùbá. Ọ̀rọ̀ orúkọ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó pín sí onírúurú ìsọ̀rí. Lára wọn ni ọ̀rọ̀ orúkọ ènìyàn, ọ̀rọ̀ orúkọ ẹranko, ọ̀rọ̀ orúkọ àṣeékà, orúkọ aláìṣeékà, ọ̀rọ̀ orúkọ iye owó, ọ̀rọ̀ orúkọ àrídìmú, ọ̀rọ̀ orúkọ àìrídìmú, ọ̀rọ̀ orúkọ àfòyemọ̀ àti àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ orúkọ mìíràn. Ǹjẹ́ lórí ọ̀rọ̀ orúkọ wa tòní kò ní ju báyìí lọ kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín. Ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i, ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Tó bá jẹ́ lórí ẹ̀rọ alágbàtà wa ni ẹ wá wò lórí www.yorubaclinic.com kí ẹ̀yin kó sì ní àǹfààní àti kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kí ó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, èmi olùkọ́ àti atọ́kùn yín Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú mò ń wí pé ẹ wà ní àlàáfíà.